Nàìjíríà yìí ó sì ń bọ̀ wá sàn wá sí owó, sí àlàáfíà àti sí ìgbéga. So ẹ jẹ́ ká gbàgbọ́ nínú Ọlọ́run pé Nàìjíríà yìí ó máa dáa. Mo gbàgbọ́ bẹ́ẹ̀, mo gbàgbọ́ bẹ́ẹ̀. Kí lẹ̀yin rò pé solution? Ọ̀nà àbáyọ ẹyọ kan ṣo tó wà fún gbogbo wa lórílẹ̀‐èdè yìí òun náà ni wípé ká di òpó Ọlọ́run mọ́, ká di òpó Ọlọ́run mọ́, ká sì nífẹ̀ẹ́. Àìsí ìfẹ́ òun ló mú kí gbogbo nǹkan máa dà kó máa ṣubú léra wọn. Báwo lẹ́nìkan ló ti kó owó tó yẹ kán kó fún ọ̀gọ̀rọ̀ ènìyàn tí ó kó sọ́dọ̀ ara rẹ̀ nìkan? Àìsí ìfẹ́ ni. Ìfẹ́ sì rèé òun ni àkọ́kọ́ òfin. Òun ni ohun tí Ọlọ́run tó kọ́kọ́ fi pinlẹ̀. Ìfẹ́ ni o. So tí ìfẹ́ bá ti sọnù, gbogbo ibi tí ò bá ti sí ìfẹ́, àlàáfíà ò sí ń bẹ̀. So ìfẹ́ yẹn la nílò láti wárí nínú